You say you want to increase the fuel price. Try and increase it, and you will see outcome of increase of the fuel price. Agbekoya! We don't care what you want to do. We too are set for you people. We are not cowards. We are not just saying something like we don't. This and no. Only our king we respect. We don't respect any politician again. Any politician in this Nigeria, we didn't respect you again. A lot of kidnappers, no employment. The youth are jobless. You are just telling them how can you kidnap? There are billions of kidnappers every day. I went to Port Harcourt. Before I reach Port Harcourt, they don't kidnap more than 20 people. Only the motor that I was only survived because of God. How can you continue? We can't continue like this. We are suffering. We are tired. So this is our message that we want Baba Obawa. Baba wa ni wọ́n. Baba Agbekoya ni. The first Olubadan of Ibadan. 1938. Baba, he is a grand patron of Agbekoya. When Agbekoya was established in 1938, and they didn't run for anything. Baba, I know him very well. That there's nothing they can't send to anywhere. And this letter, I know it's going to reach Buhari. If you don't do anything to this thing, to this letter, don't take us as a, we don't have gun, but we have more than gun. We don't have machine gun, but we have something that's more than machine gun now. We are ready for anything that may come. Leave Sunday Igboho and let peace reign. And we are telling Asiwaju Bola Tinubu now, we are your friend before. Agbekoya is your friend. Please release Sunday Igboho now. That's the only thing that can settle this country again. Before the election. Agbekoya. You don't do that. You don't do that. You will know that Agbekoya is outside true. God bless the Yoruba. God bless Agbekoya. God bless Nigeria. Agbekoya. Thank you. Agbekoya yìí ni gbogbo wa ni. Ó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe. Àbí Agbekoya yìí. Ẹ jẹ́ ká fọwọ́sọ̀ ká bímọ ṣọ̀kan. Gbé kémi gbé. Agbekoya o. Àgbẹ̀ òjagun lójú mi rí o. Bàbá wa Tàfáàdé o. Àwọn náà rí àpàtẹ́wọ́ gbọ̀ọ̀ta. Àwọn náà rí àpàtẹ́wọ́ gbọ̀ọ̀ta. Àwọn náà rí àpàtẹ́wọ́ gbọ̀ọ̀ta. Ṣé báwa náà rí àpàtẹ́wọ́ gbọ̀ọ̀ta? Agbekoya. Àgbẹ̀ kì í jẹ́ wọ́n sílẹ̀ sí o. Bàbá Adéọlá ọlọ́kọ̀ ẹ fèsì ní orúkọ bàbá àti ìyá wa. Bàbá sùn lọ́wọ́ lòdì apariwo. Ẹ ṣe bàbá kí ọ bàbá kí ọ. Lẹ́ẹ̀kan sí o. Lẹ́ẹ̀kan sí. Ẹ bá a ṣe káàró lè yá wa lórí o. Àkì yín o. Ẹ pẹ́ ń bẹ̀ o. Ẹ bá a ṣe káàró lè fà rẹ̀ tí a náà. Pẹ̀lú àṣẹ láti ẹnu bàbá wa kábíyèsí Olúbàdàn. Bàbá wa tí mo fi ìdárúkọ bàbá wa Aláyélúwà, ọba Sọ́ọ́lù Ọlásùnkọ̀, Adéjùwọ̀n Ọláyíwọlá Adétúnjí Ajé Ògúnmọ́tò. Kábíyèsí o. Ìyá wọn ló dùn kí n mà. Bàbá ní kìnkìn káàbọ̀. Wọ́n ní Agbekoya ọmọ nílé ni wọ́n wọ̀nyí ṣe àlejò. Bí ọmọ bàbá kan ní ọba àrọ̀bá sì ní bàbá ìtàn.
gbogbo alámú ribiribi tí àwọn Àgbẹ̀kọ̀yà ṣe nígbà ayé owó orí oríbò lẹ ṣe ń ná owó orí yẹn òní tí wọ́n sọ nípa tí wọ́n sì wá ṣe ìwé kan àjọlọ sí ring road níbẹ̀ láti jọlọ lọ́nṣẹ́ níta sì máa Àgbẹ̀kọ̀yà sí akíkanjú ọmọ téèyàn fi yàn gan fún làwọn ọba yẹn mọ̀ ẹ́ fún ọkọ̀ yóò sì ní bàjẹ́ gbogbo ń tẹ̀sán látàárọ̀ pátá gbogbo ẹ̀ bàbá wa ti gbọ́ ẹ̀kọ́ ìfáàfún àwa náà sì jọ́tì sílẹ̀ pọ́ǹtì méje tẹ méèkì pápátá ni àti kọ sílẹ̀ ìyàwó ẹ̀rẹ́rìn pé ní agbára Ọlọ́run iṣẹ́ tí ẹran wa bàbá wa ó fi ìwé yẹn ránṣẹ́ wọ́n sì bá àwọn ọba náà wọ́n bá àwọn ọba yòókù sọ̀rọ̀ wọ́n pè wọ́n láti sọ fún wọn pé ẹ wá síbí ó lè jẹ́ pé káyọ̀ tó dé gbogbo bí tẹ̀yìn lórí làwọn ó ti kó lórí aago láti sọ fún pé bóò láṣẹ rí ọ̀nà yìí ká fi gbé ìwé fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní agbára lọ́wọ́ Ọlọ́run ó tún ilẹ̀ Yorùbá tò yóò sì tún Nàìjíríà náà tò lápapọ̀ bàbá ní kínkín torí pé ìwọ́de wọ́ọ́rọ́wọ́ lẹ̀ ń ṣe ẹ̀ ṣe jàgídíjàgí gbogbo òtá yẹn kún ni nípa ní ẹ ti gbogbo oúnjẹ pamọ́ ọ̀nà ọmọ tí mo gbà ọ̀kẹ́ àdó mo wá akínlódé ti gbogbo ìta yẹn mo tún wá dé tàbí wọ́n ń pàṣẹ ọkọ̀ wọn ṣe gbogbo ẹ̀wọ̀n pàṣẹ ọ̀nà ilé àwọn ipò àkànní ló ṣe tó bó ṣe rí nìyẹn ní agbára Ọlọ́run bóyá ẹ̀ nídìí láti ṣe pàtó kankan mọ́ Ọlọ́run tó gbọ́ ọ̀rọ̀ wa bàbá ní káàkiri yóò yàwó ní káàkiri yóò bàbá wa ti ẹjọ́ kan ìrìn àwọn ní káàkiri yóò àwọn ní express tó pọ̀ nípa administration orí Lagos State láti retire onílùbá òkùnrin kọ̀ wọn so ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní ṣíṣe o so bàbá ní bàbá yẹn tó yẹ pé àkọ́kọ́ wa rẹ̀ sí àfihàn látàsìkò yìí lọ wọ́n ní ọmọ ńlẹ̀ ní ẹ̀yìn sáré jù ẹ máa wọlé kẹ́ ẹ máa jáde ní o ní agbára Ọlọ́run yóò tó ẹ ṣé o àbọ̀wálé o ẹ ṣé o.